Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A kí gbogbo ojú tó ń wò wá àti tí tó ń gbọ́ wa káàbọ̀ sílé iṣẹ́ ìránṣẹ́ agbára ọ̀rọ̀ rẹ̀. Wákàtí ọ̀rọ̀ rẹ̀ náà láti wá wà yìí torí pé Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ kí n wí lẹ́ẹ̀kan sí pé Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Orúkọ tèmi ni Honey Ọlátúnjí Emmanuel. Ohun tí ẹ̀mí mọ́ sì fi rán mi jáde láti fi bá wa sọ̀rọ̀ lónìí ni pé ọ̀run yóò ṣàwárí ògo tó sọnù ní láyé rẹ̀. Ọ̀run yóò ṣàwárí ògo tó sọnù ní láyé rẹ̀. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi ká tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ tòní, ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù, adúpẹ́ oore tara àti tẹ̀mí, adúpẹ́ torí tí ẹ fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, ẹ kú lórí igi káwa kó lè yè, adúpẹ́ torí pé ẹ di ègún lórí àgbélébùú káwa kó lè gba ìbùkún ní kíkún. Bàbá adúpẹ́ oore tàná tòní àti àìdáwọ́dúró rẹ̀, àwọn ọ̀nà ẹ̀jẹ̀ Jésù fún ìwẹ̀nùmọ́ àti ìyàsímọ́. Mo gbàdúrà lónìí pé Olúwa ẹ rán ọ̀rọ̀ yín jáde sínú ayé gbogbo ènìyàn. Agbára ìṣẹ́gun, agbára ìtúsílẹ̀, agbára ìdáǹdè, àṣẹ láti bẹ nínú ọ̀rọ̀ rẹ yóò bá ayé wa pàdé. Ní orúkọ Jésù ẹ fún wa ní ipá láti jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà kí ògo kó sì jẹ́ tiyín nìkan. Jésù Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí kí n rán wa létí pé ọ̀run yóò ṣàwárí ògo tó sọnù ní láyé rẹ ní ohun tí ẹ̀mí mọ́ fi rán mi jáde lónìí. Arákùnrin àti arábìnrin tí ògo bá sọnù nínú ayé ènìyàn, ó lè mú kí ìwọ tí Ọlọ́run ṣe ìpín rẹ lẹ́ni tí ó máa kọ́lé fún aláìrílégbé kó o máa tọrọ yàrá sùn. Ó ṣeé ṣe kí ẹni tí Ọlọ́run ti ṣe ìpín rẹ lẹ́ni tí ó máa dáṣọ sí ọrùn àwọn oníhòòhò, ṣùgbọ́n kóun fúnra rẹ̀ kó máa rìn níhòòhò torí pé ògo ti sọnù láyé rẹ̀. Tí ògo bá sọnù nínú ayé ìyàwó ọ̀ṣìnkín, ó ṣeé ṣe kó wà ní aṣálẹ̀ àìrọ́mọbí o torí pé ògo sọnù ni. Tí ògo bá sọnù nínú ayé ènìyàn, ọkàn yàn kì í balẹ̀, inú yàn kì í dùn torí pé ohun tó yẹ kó ṣẹlẹ̀ yìí nínú ayé ènìyàn kò ní ṣẹlẹ̀. Tógo bá sọnù nínú ayé ènìyàn, ó ṣeéṣe kó máa gbọ́ ìlérí ṣùgbọ́n kó má sí ìmúṣẹ. Tógo bá sọnù nínú ayé ènìyàn, ó ṣeéṣe kí ọkàn bẹ́ẹ̀ wà lọ́wọ́ Fáráò rẹ̀ kó sì fìyà jẹ títí tí ó fi kú. Tí ògo bá sọnù nínú ayé ènìyàn, èèyàn lè kàwé kó gboyè rẹpẹtẹ ṣùgbọ́n kọ́rọ̀ ayé rẹ̀ dàbí oníbàárà ní pópónà. Tí ògo bá sọnù nínú ayé ènìyàn, òye yẹn ni pé ohun tí mò ń sọ ti ń yé wa bọ̀. Tí ògo àlàáfíà bá sọnù nínú ayé ènìyàn àbí nínú ìdílé, irú ọkàn bẹ́ẹ̀ àbí ìdílé yóò lè di kọ́sítọ́mà àwọn dókítà torí pé ògo kan ti sọnù ni. Tí ọ̀tá bá ti gba ògo dànù nínú ayé ènìyàn, ó máa ń fàyè sílẹ̀ fún àwọn oníṣẹ́ òkùnkùn láti fìyà jẹ ayé ènìyàn dáradára. Tó o bá lè ṣàmì dáadáa bí o ti ń gbọ́ mi lónìí, mo gbàdúrà wípé ọ̀run yóò ṣàwárí ògo tó sọnù nì nínú ayé rẹ. Nínú ìwé Lúùkù orí kẹẹ̀ẹ́dógún, Jésù fún wa ní òwe mẹ́ta níbẹ̀. Òwe mẹ́tẹ̀ẹ̀ta nítòótọ́ ó ní ṣe pẹ̀lú pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronúpìwàdà kó padà sọ́dọ̀ Jésù. Tàkọ́kọ́ ni àgùntàn kan tó sọnù nínú ọgọ́rùn-ún. Ìkan nínú rẹ̀ sì ni ti ọmọ onínàkúnà, ṣùgbọ́n òwe ẹlẹ́ẹ̀kejì ni mo fẹ́ yálò báyìí torí pé ọ̀run ṣetán láti ṣàwárí ògo tó sọnù nínú ayé ọkàn tó ń gbọ́ mi báyìí. Ẹ ṣàmì dáradára. Òwe kejì tí Jésù pa nínú ìwé Lúùkù yìí ni owó fàdákà. Ẹ jẹ́ ká ka ẹsẹ̀ Bíbélì yìí ní kíákíá. Ìwé Lúùkù orí kẹẹ̀ẹ́dógún, mo mú láti ẹsẹ̀ kẹjọ àti ìkẹsàn rẹ̀. Bíbélì wípé tàbí obìnrin wo ni ó ní fàdákà 10, bí ó bá sọ ọ̀kan nù, tí kì yóò tan fìtílà, kí ó sì gba ilé, kí ó sì wá gidigidi títí tí yóò fi rí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n pè àkíyèsí wá sí gangan o. Ohun tí obìnrin yẹn kọ́kọ́ ṣe ni pé ó kọ́kọ́ tan fìtílà. Ó ní ṣe pé tí ènìyàn bá jókòó ní abẹ́ agbára òkùnkùn, fìtílà rẹ̀ tó tàn yìí jẹ́ kí n wòye wípé obìnrin yìí wà nínú ayé rẹ̀ wà nínú òkùnkùn tó sì nílò ìmọ́lẹ̀. Tí ayé ènìyàn bá wà nínú òkùnkùn ẹ̀ṣẹ̀, ó lè sọ ògo nù. Tí ayé ènìyàn bá wà nínú òkùnkùn àìbá Ọlọ́run rẹ̀, ó lè sọ ògo nù. Tí ayé ènìyàn bá wà nínú òkùnkùn májẹ̀mú àwọn agbára abínibí, àwọn májẹ̀mú tí kì í ṣe ti Ọlọ́run nínú ilé tá a bí ènìyàn sí àbí tẹ́ ẹ lọ́kọ láya sí, ó lè sọ ògo nù mọ́yàn lọ́wọ́. Obìnrin yìí ṣàkíyèsí pé òkùnkùn tó ń wà yìí ń fìyà jẹ ayé òun. Fàdákà yìí sì ti sọnù. Ìkan ló sọnù, ó rò pé yóò dákẹ́ yóò mọ wòrán. Tí kan bá sọnù, ìkejì yóò sọnù. Tí kejì bá sọnù, kẹta lè sọnù. Tí o bá tètè dìde kó o tan ìmọ́lẹ̀, tó o fi sọ ògo nù pátápátá, o ò ní fura, ó tan ìmọ́lẹ̀. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi, Jésù gangan ni ìmọ́lẹ̀. Nínú ìwé Jòhánù orí kẹjọ ẹsẹ̀ 12, Jésù sọ wípé èmi ni ìmọ́lẹ̀ ayé. Fìtílà tóbìnrin yẹn tàn, ó túmọ̀ sí pé ó nílò ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ tó nílò ní Jésù. Má tara rẹ jẹ. Tí ògo bá sọnù, ìgbẹ́bọ sóríta ò lè bá ọ wá o. Ìgbẹ́bọ lọ sétí odò, ìgbẹ́bọ lọ sáàárín ọjà, ìgbẹ́bọ lọ sí ìdí ìrókò ò lè bá ọ wá. Ìdarapọ̀ mọ́ agbára ayé, agbára òkùnkùn ìmùlẹ̀ tí kì í ṣe ti Ọlọ́run kò lè bá ọ wá ògo rẹ̀. Làákàyè wá sínú obìnrin yẹn pé òun nílò ìmọ́lẹ̀, ó sì sáré tan fìtílà rẹ̀. Jésù ní ìmọ́lẹ̀.
àti wípé ó tan fìtílà yìí. Tá a bá wo ìwé orin Dáfídì ọ̀kàndínlọ́gọ́fà rẹ̀ àti ní ẹsẹ̀ 45 àti ẹsẹ̀ 130, ó sọ wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ọ̀rọ̀ Ọlọ́run ni fìtílà tó nílò. Tó bá ti ní Jésù nílò ọ̀rọ̀ Ọlọ́run, torí pé láti kọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ohun tó nílò ni pé o nílò ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ló lè bá ọ ṣàwárí ògo ìgbéyàwó rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ló lè bá ọ ṣàwárí ògo àṣeyọrí ayọ̀ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ló lè ṣàwárí ìmúṣẹ ìlérí Ọlọ́run fún ayé rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni fìtílà sí ẹsẹ̀ mi. Ó sọ wípé ìmọ́lẹ̀ Ọlọ́run, tàbá wo ẹsẹ̀ Dáfídì yẹn dáadáa, ó sọ pé ìfihàn ọ̀rọ̀ Ọlọ́run, ìfihàn ọ̀rọ̀ rẹ̀ ó ń fúnni ní ìmọ́lẹ̀, ó sì ń fi òye yé àwọn òpè. A nílò ọ̀rọ̀ Ọlọ́run. Obìnrin yẹn sáré ní kíákíá, ó tan fìtílà. Ohun tí bẹ́ẹ̀lì tún sọ ni wípé ó tan fìtílà kó sì gba ilé, kí ó sì wá gidigidi títí tí yóò fi rí, torí pé ọkàn obìnrin yẹn ò balẹ̀ mọ́, inú rẹ̀ ò sùn. Ó wá gidigidi. Tó bá ná láti fàwẹ̀ wá, arákùnrin mo fẹ́ kó fàwẹ̀ wá. Tó bá ná ní kó fi ìyíra lórí òkè àdúrà wa, tètè fi wá o. Ṣùgbọ́n má fi agbára ayé wa, torí pé èṣù ò ní yá ọ ní fìlàdé kó má padà wá gba odindi orí lọ́wọ́ rẹ̀. Jésù nìkan ni ìmọ́lẹ̀ tó lè bá wá ògo ayé rẹ̀ rí. Dìde kúrò nínú agbára òkùnkùn, tètè padà kúrò nínú ìrìn àjò àti ìgbésẹ̀ ìṣẹ̀lẹ̀, kó wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kó fi ayé rẹ̀ fún Jésù. Nígbà yìí ni ògo tó sọnù nínú ayé rẹ̀ yóò padà. Ọ̀run yóò ṣàwárí ògo nì tó sọnù nínú ayé rẹ̀. Mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan nínú ìwé àwọn ọba ìkejì orí 6. Ẹ jẹ́ ká sí kankan káka bẹ̀rẹ̀ nì náà ká tún gbàdúrà. Ìwé àwọn ọba orí kejì ẹsẹ̀ 6, àáká láti ẹsẹ̀ kìíní dé ìkeje rẹ̀. Ó kà báyìí wípé àwọn ọmọ wòlíì wí fún Èlíṣà pé sáà wò ná, ibi tí àwa gbé jókòó níwájú rẹ̀ ó wá jù fún wa, ká má bàa fà àkókò ṣòfò. Wọ́n bẹ Èlíṣà wípé jẹ́ ká lọ sí Jọ́dánì, ká kó ní kálukú wa lọ gé ìtì igi láti ṣe àyè ńlá fún ara wa. Ó sì gbà wọ́n láàyè, ó ní kí wọ́n lọ. Ṣùgbọ́n ní ẹsẹ̀ 3, ẹnìkan sì wí pé kí ó wù ọ́, èmi bẹ̀ ọ́ láti bá àwọn ìránṣẹ́ rẹ lọ. Òun sì dáhùn wípé èmi ò lọ. Ẹsẹ̀ 4 wípé bẹ́ẹ̀ ni ó bá wọn lọ. Nígbà tí wọ́n dé Jọ́dánì, wọ́n ń gé igi. Ó sì ṣe bí ẹnìkan ti ń gé ìtì igi, àáké yọ sínú omi. Ó kígbe, ó sì wípé yé Olúwa mi, mo tọrọ rẹ̀ ní. Ènìyàn Ọlọ́run sì wí fún un pé níbo ni ó bọ́ sí. Òun sì fi ibẹ̀ hàn án. Òun sì gé igi kan, ó sì sọ sínú rẹ̀. Irin náà sì fò ó sókè. Nítorí náà ó wí pé mú. Òun sì nawọ́ rẹ̀, ó sì mú. Tó a bá kíyèsí, ènìyàn Ọlọ́run kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ pé níbo ló bọ́ sí. Ǹjẹ́ ọmọ ibi tó kò rẹ̀ sọnù sí? Ṣé kò ti sọnù kó o tó ṣègbéyàwó? Ṣé kò ti sọnù nígbà tó ń ṣe graduation rẹ̀? Ṣé kò ti ọ̀pọ̀ ẹlòmíràn ti sọnù lọ́jọ́ tí wọ́n ń sọ lórúkọ? Tí àwọn bàbá ọmọ àti ìyá ọmọ, àwọn bàbá ìkókó, wọn mọ̀ pé ọ̀tá ìṣeré ọmọ wà láàrin àwọn. Ẹlòmíràn mọ ibi tó sọ ògbónù sí. Ìdí nìyẹn tó fi gbọ́dọ̀ rí pé ayé rẹ wà nínú Ọlọ́run, àti pé má rìnrìn àjò ayé o, má rìnrìn àjò ọjọ́ kan, ọ̀sẹ̀ kan, oṣù kan, ọdún kan, má gbé ìṣiṣẹ́ láì jẹ́ pé Ọlọ́run bá ọ rìn. Ní ẹsẹ̀ 3 yẹn, ọ̀kan nínú àwọn ọmọ wòlíì bẹ̀ wípé alàgbà àfikẹ́ bá wa lọ. Èlíṣà kọ́ ni kò pè kó bá ọ lọ o, pé ọ̀run kó bá ọ lọ ni o. Pé ẹlẹ́dàá rẹ kó bá ọ rìnrìn àjò ayé rẹ ni o. Torí pé tó o bá dá rìn, tó o bá dá lọ, ọ̀tá ní àǹfààní láti fayé rẹ jìyà. Dẹ̀gbọ́n eléyìí, ẹni tó ń jìyà ó yàtọ̀ sẹ́ni tí yà ń jẹun. Nínú ìwé Ẹ́sọ́dù mo kíyèsí kinní kan, ìwé Ẹ́sọ́dù orí 23 rẹ̀. Nínú ìwé Ẹ́sọ́dù orí 23 tí a bá wọ ẹsẹ̀ 12 títí dé 15, Mósè sọ fún Ọlọ́run pé àfi tí o bá bá wa lọ o, àfi tí ojú rẹ bá bá wa lọ. Ọlọ́run sọ pé wọ́n bá ọ lọ, wọ́n sì fún yín ní àlàáfíà. Mósè takú, àfi tí o bá bá wa lọ. Mo ti bá yín kọjá lókun pupa, mo ti bá yín kọjá láwọn aginjù, ṣùgbọ́n Mósè wo bí tí wọ́n bá ìrìn àjò dé. Ó ní Ọlọ́run àfi kó o bá wọn lọ. Ọpẹ́lọpẹ́ pẹ́ wípé wòlíì bá àwọn ọmọ wòlíì lọ sí Jọ́dánì. Àgẹ́ni ìbádẹ́ sọnù gbé. Gbọ́ mi dáradára, ògo ọmọ rẹ ò ní sọnù, ògo aya rẹ ò ní sọnù, ògo ọkọ rẹ ò ní sọnù, ògo ìṣeré ayé rẹ ò ní sọnù. Tí ẹnìkan bá sì wà ní abẹ́ ìgbóhùn mi tó o bá ti sọ ògo nù, mo gbàdúrà wípé ọ̀run yóò ṣàwárí rẹ̀ fún ọ. Torí pé ó ṣeéṣe kó o ti tan fìtílà kó o má tí ì rí. Ó ti ṣeéṣe kó o máa gbálé, kó o máa gbánà, kó o máa ya ayé rẹ sí mímọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kó o má tí ì rí.
ìránṣẹ́kùnrin yẹn rí i pé kò sí ohun tóun lè ṣe, ó ké rárá sí wòlíì pé olúwa mi mo tọrọ rẹ̀ ní. wòlíì sì gé igi mìíràn ó sọ sínú omi, àáké irin orí àáké bó ti wúwo ni tó ti lọ sí ìsàlẹ̀ odò, ó sì dìde ó fọ́ sókè. wòlíì sọ wípé nawọ́ ó yá mú, ó sì mú. èmi ò mọ ògo tó sọnù o, ṣùgbọ́n tó o bá wá sínú Jésù, sínú ìmọ́lẹ̀, tó o bá di ọ̀rọ̀ rẹ̀ mú, tó o bá lè yàgò fún ohunkóhun tí ń ṣe ti ayé àti agbára òkùnkùn, tó o bá lè tan fìtílà rẹ gẹ́gẹ́ bí obìnrin tó sọ fàdákà lóhùn ní ti ṣe. gbọ́ mi dáradára ìránṣẹ́kùnrin àti obìnrin, Ọlọ́run ṣe tán láti ṣàwárí ògo rẹ, torí pé kò yẹ kó o wà ní aṣálẹ̀. gbọ́ dáadáa, kò yẹ kó o wà lẹ́yìn, torí pé orí la pè ọ́, orí la pè ọ́. Bíbélì wípé òun yóò bùkún ọ dá àyè kan tó jẹ́ pé ó tún máa bùkún orílẹ̀-èdè. ẹnìkan bẹ ní abẹ́ ìgbóhùn mi lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀mí rẹ̀ sọ sí ọlọ́kàn kúlúkúlú pé ǹjẹ́ ò ti sọ ògbónù báyìí. gbọ́ dáradára bí ìránṣẹ́kùnrin yẹn ṣe ké rárá pé olúwa mi mo tọrọ rẹ ní, tí àáké bá lè fọ́ padà sójú omi tí wòlíì ní mu tó sì mu, tí agbára Ọlọ́run bá lè gba aya Ábúráhámù padà fún lọ́wọ́ Ábímẹ́lẹ́kì. mo rántí nínú ìwé Jẹ́nẹ́sísì pé fúnra Ọlọ́run ló lọ bá Ábímẹ́lẹ́kì pé òkú ni ọ́ tó bá dá ìyàwó arákùnrin nì padà. gbọ́ mi dáradára bí o ti ń ṣàmì, tá a bá ní ògo tó sọnù nílé bàbá àbí nílé ìyá rẹ, ní orúkọ Jésù ọ̀run kó ṣàwárí rẹ̀ fún ọ. ọ̀run nìkan ló lè ṣàwárí ògo rẹ o. ayé rẹ ò gbọ́dọ̀ wà ní ojú kan náà, ìpín rẹ ò gbọ́dọ̀ wà ní ojú kan náà. kò yẹ kí ọ̀run ìṣeré rẹ kó ṣòjò dẹ́dẹ́dẹ́dẹ́, ṣùgbọ́n kí òjò náà kó má rọ̀. tí o bá ń gbọ́ mi dáradára báyìí, mo fẹ́ kó dìde lórí ẹsẹ̀ rẹ kájọ gba àdúrà, torí pé Ọlọ́run nìkan ló lè ṣàwárí ògo tó sọnù nínú ayé rẹ. tí o bá gbàgbọ́ jẹ́ kájọ gba àdúrà. bàbá wa àti Ọlọ́run wa, àpáta ayérayé, Ọlọ́run tí ń jẹ́ èmi ni mọ́ ṣe bẹ̀rù, ìwọ tí ń jẹ́ èmi ni mọ́ ṣe bẹ̀rù, ọba tí àti òkùnkùn àti ìmọ́lẹ̀ rí bákan náà níwájú rẹ̀. ǹjẹ́ bí obìnrin yẹn ṣe bó ṣe gbálé tó gbánà tó fi ṣàwárí fàdákà rẹ̀ tó sọnù, gbogbo ọkàn tí ń ṣàmì pẹ̀lú ìgbàgbọ́ yìí, tàbárí ògo tó sọnù nínú ayé yín, ó yá ẹ̀mí mọ́ kó máa ṣàwárí rẹ̀. mo kíyèsí pé ní ẹsẹ̀ 9 rẹ̀, nígbà tí obìnrin yẹn rí ọ̀kan tó sọnù nínú fàdákà rẹ̀, Bíbélì wípé ó sì pe ará ilé àti ará ọ̀nà wípé ó yá ẹ máa bọ̀, ẹ wá bá mi yayọ̀. ìwọ ló kàn tó yayọ̀ ìṣẹ́gun lórí ìgbéyàwó rẹ o, ìwọ ló kàn tí ó yayọ̀ lórí àwọn ọmọ rẹ, ìwọ ló kàn tí ó yayọ̀ lórí ìdáwọ́lé rẹ. mo pa á láṣẹ wípé tá a bá ní gbogbo ògo tó ti sọnù lọ́wọ́ rẹ nínú ayé rẹ ní ilẹ̀ àjòjì tí o gbé wáyé, ògo tí ogun lé bàbá àti tìyàgbà, bí o ti ń ṣàbí, ó yá ọ̀run kó lọ ṣàwárí rẹ̀, torí pé agbára tó ṣàwárí àké tó bọ́ sínú omi ó ń bẹ síbẹ̀. ó ṣeé ṣe kó wọ́n má tiẹ̀ mọ ibi tí ògo náà bọ́ sọnù sí, torí pé wòlíì béèrè lọ́wọ́ ìránṣẹ́ yẹn pé níbo ló bọ́ sí. ó ṣeé ṣe kí èmi àti rẹ má mọ ibi tó bọ́ sọnù sí, ṣùgbọ́n Ọlọ́run tó mọ ohun gbogbo, tó lè ṣe ohun gbogbo, tí ipá àti agbára gbogbo ń bẹ ní ọwọ́ rẹ̀, bí o ti ń ṣàmì ní orúkọ Jésù, mo ní kí má jẹ́ mú ọ̀rọ̀ rẹ̀ kó ṣàwárí ògo rẹ̀. ògo tó sọnù tó jẹ́ kí ọ̀tá fìyà jẹ ọ́, ògo tó sọnù tí ń gbomijé lójú rẹ̀, ògo tó sọnù tó mú kó máa rìn ní ìdoríkodò, ògo tó sọnù tó mú kó máa bèrè pé irú ayé kí ni mo wáyé, ògo tó sọnù tó ń fi àyè sílẹ̀ fáwọn ọ̀tá, ògo tó sọnù tó mú kó wà ní túbú àti àjàgà àìlèṣe àwọn oníṣẹ́ òkùnkùn, ó yá kí ọ̀run kó dá ògo náà padà. mo gbàdúrà pẹ̀lú májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ wípé tí irun Sámsónì bá padà wò, Ọlọ́run yóò dá ògo rẹ̀ padà ní orúkọ Jésù. ìṣe rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní farahàn ní orúkọ Jésù. ẹ̀mí mọ́ gbọ́ bí àti ìyẹn wa. àdúpẹ́ wípé ọ̀run ti gbọ́ àdúrà náà. látòní lọ ó rí ògo lò láàárọ̀ ọjọ́ rẹ, ọ̀sán rẹ àti àṣálẹ́ ayé rẹ, àwọn ọmọ rẹ, àrọ́mọdọ́mọ rẹ, ọ̀tá ò ní gbòògùn lọ́wọ́ wọn. ó ti rí bẹ́ẹ̀. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. àmín.